وبالله توفيقي وفضلك واسع إذا لم توفقني فكيف أجيب أرجو العفو منك تكرما فإنك مولى لا تخيب أبدك فإنك مولى لا تخيب أبدك أيا من كلما نودي أجابا وما بجلالي ينشي سحابا bàbá wo ìmọ̀ dádọ́wọ́ rẹ ọlọ́run. وكلم في الدجى موسى بلطف bàbá tọ́lọ́run sí odò ayé lápapọ̀ ọdún ọwọ́ rẹ. كلاما ثم ألهمه الخطابا أيا من راد يوسف بعد بود وكان أبوه ينتخب انتخابا أيا من خاص أحمد واصطفاه وأعطاه الرسالة والكتاب وقربه وسماه حبيبا وأعتق من شفاعة رقابا جد للشيخ توفيق كل المرامي وبعزك الله توي اليوم وجوبة زماني ولا دنيا سي طول الحياة بالخير والعافية بجري قوس الورى وسمى عافي صلى بالخير من كل مصيبات ومن سوء القدر wọ́n yí obìnrin wọ́n yí ọkùnrin ọlọ́run àbíọ́mọ́jọ́ bàjẹ́ fún wọn láéláé wọ́n lá Mọ̀lánà Sheikh Ibrahim Inyas ọlọ́run jẹ́ ọmọ wa dáadáa wọ́n ṣàbá kú bàbá wọ́n fi wọ́n lẹ̀ láéláé mọ́jọ́ bàjẹ́ fún wa. káyà Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Sayyidina Muhammad Rasulullah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Sayyidina Muhammad Rasulullah alayhi salamullah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم. آمين. أجاش آميكو كلا دادا. آمين. أكي الله. الله. akí ọba tí jẹ́ ọlọ́run. Malam Ismail. ayakumullah. àṣẹ ni o. àṣẹ ni. gbogbo jọmọ́ tí bá ń bẹ níbí kí wọ́n á jókòó. gbogbo jọmọ́ tí bá ń bẹ níbí kó jókòó. ẹni ipá àṣẹ mi ò bá wá ká kó máa lọ. ẹni ipá àṣẹ bàbá ò bá ká kó máa lọ lé. a kí ọlọ́run tó lẹ̀mí. Allah. tiwa ni káàró kó rí bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà. Allah. ọba tó ní agbèrò tá a sì dá lánìyàn wípé insha Allah on the 13th of November a ṣe anniversary ìjọba asfon pé ó pé ọdún 5. Allah. tọ́lọ́run wà ní kí olùdásílẹ̀ ìjọ náà wà ní àtìmọ́lé. alhamdulillah. àwa tí a jẹ́jọ́ mọ́ ìjọ náà a sí látìmọ́lé. alhamdulillah.
àwọn olólùfẹ́ tí wọ́n pè ọlọ́run ò ní ká wà ní àhámọ́. alhamdulilayi. mo rò pé òun ọpẹ́ yẹn ó lo òkè ju bí n ti lérò lọ. lakala mudu amuda la yuhadule asiri. àwọn àfa gbèrò pé ká tètè bẹ̀rẹ̀ àmọ́ àwọn jọ̀mọ́ tí à ń retí ni wọ́n tètè dé. ayuhusili aso wa nabuta wa ramula wa lekatira. torí bí aago méjì ń lọ lù lèmi àti Khalifa ti sọ̀rọ̀ mo ní mo ti wà lọ́nà mo ti ń bọ̀ ohun tá a fa sọ fún mi ni pé wà bẹ́ẹ̀ ní sùúrù díẹ̀ àwọn èèyàn tí ì ṣe dáadáa èmi náà sì ní ẹ̀tọ́ àwa náà lẹ́tọ̀ọ́. tí mo fẹ́ lọ ṣe níbi mo ti kéwú ta ló ṣe níbi tá a ti kéwú. lọ́dọ̀ bàbá wa àgbo oníyangi nílùú Orílẹ̀ wọ́n mú mi lálága kí n tó lọ bẹ̀ o. wọ́n mú bàbá lálága kó tó lọ bẹ̀. àmọ́ gbà tí mo débẹ̀ tí wọ́n sì pè wá lálága àwa náà sannu gbèsè tá a jẹ lé kéwú ìyìn pé ìsanwó lé kéwú pé o. àsanwó lé kéwú pé. àmọ́ ọmọ kéwú máa jẹ aṣáájú rẹ̀ ní. ẹ̀tọ́. bálẹ̀fà ti gba díà fún wa nísìnyí àwa náà ti 100,000 nísìnyí nílé oníyangi kí n tó máa bọ̀. wàláhì. wàláhì bàbá. sọ̀tẹ́yìn bá sì wá pé wàláhì lórí irọ́ ẹ rí pé ìjìyà tó tóbi ni. torí bí ta ti mú mi mímọ́ nìyẹn àti bàbá wa àgbo oníyangi almarhum àti maulana sheikh abdulrazak abdulwahab almarhum gbogbo àwọn bàbá wa bí Ọlọ́run bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọn. amiina. gbogbo àwọn tí wọ́n sọ wá dé èèyàn kó tó wá di pé Khalifa wa Abdulaziz rí wa pẹ̀lú àdúrà òbí pé ẹni yìí náà ṣe tẹ̀lé àwọn kan ni wọ́n sọ wá di ẹni táyé ṣe tẹ̀lé ọlọ́mọdàlẹ̀ tí wọ́n náà rú. amiina. tó bá tún di on the 19 December gbogbo táwa náà tó fi sọmọ kí ó ń bẹ̀ bá di ṣe lọ́dọ̀ bàbá oníyangi lónìí Ọlọ́run ṣé ń rọrùn fún gbogbo akálẹ̀ tó ṣe jù bẹ́ẹ̀ lọ. amiina. ọ̀rọ̀ Facebook mo kún sọ yìí bẹ́ẹ̀ bá wí nǹkan tí ò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ibi tí àbí Ọlọ́run gbogbo ìwọ̀n bá ta níta ń ṣe Ọlọ́run forí sí. amiina. mo kí baba wa Mọ̀lánà Sheikh Buzeru Tuami bá ní ṣàlékún àlàáfíà fún àwọn àlùfáà wa mo fi tí wọn kíkàlẹ̀ gbogbo àwọn àlùfáà láwọn alálùbáríkà tí mo bá ń kalẹ̀ Sheikh Ajiri Bamba mo fi baba wa Tànà mo fi wọn kí Ọlọ́run bá ní ṣàlékún kẹ́ baba náà ilé tẹ wá dè mú Ọlọ́run má jò dàrú. àmín. Ọlọ́run títí ń fún yín ṣe má gbà lọ́wọ́ yín. àmín. bàbá wa Giri ọba tó ṣe yín ní ìmáàmù tó tún wá jẹ́ aṣáájú rẹ̀ mo bí Ọlọ́run fún yín àlékún dáadáa Ọlọ́run bá ní ṣe fún yín. àmín. àwọn àlùfáà tí mi ò bá náà Ọlọ́run bá ní san wọ́n lẹ́san olóore. àmín. ìyá wa tí wọ́n bí Khalifa Abdulaziz naam. ìyá wa tí wọ́n bí Khalifa Abdulaziz Ọlọ́run bá ní kẹ́yìn ju bó ti ń kẹ́yìn yìí lọ. àmín. àlékún dẹ̀rọ Ọlọ́run jọ máa bá yín. àmín. Alhaja wa Igba jẹ́jẹ́ Ọlọ́run ṣàlékún dáadáa yín. àmín. wọ́n ti máa ń ròyìn yín fún mi. Allah. pé ìyá àwọn àlùfáà ní bó tiẹ̀ já sí pé nínú àwọn tí máa ń ròyìn yín fún mi pé ìyá àwọn àlùfáà ní àwọn gan ò sí pẹ̀lú wa pẹ̀lú ohun tá à ń ṣe yìí wọ́n bí sí lọ́wọ́ ní ọwọ́ àlàáfíà ń bẹ̀ o. Ọlọ́run bá mi ṣe àlékún dáadáa fún yín o. àmín. gbogbo ẹ̀yin ìyá wa ni mo kí Ọlọ́run pọ́n yín lé. àmín. Arrahidul Fasih Masha Alhaj Sheikh Hasbunallah Damallahu hayata. Ọlọ́run bá ní ṣàlékún dáadáa fún yín. àmín. ọlá bíbí anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. baba PRO gbogbo ẹ̀yin tí Ọlọ́run fi ṣe imad li Jam'iyyatil Faizin Ọlọ́run bá ní sọ yín lẹ́san ìyá wa ya sunna ya sheikh gbogbo ẹ̀yin jọmọ́ lápapọ̀ Ọlọ́run san yín lẹ́san rẹ̀. àmín. ajá wa nurse àti gbogbo àwọn tí wọ́n jólólùfẹ́ Ọlọ́run bá ní ṣàlékún dáadáa yín. àmín. wọlá anabi wa Muhammad. sallallahu alayhi wa ajá sallam. Amina àti Amina kìíní Minas Church àti Amina kejì àlékún dáadáa Ọlọ́run bá ń ṣe fún yín. lọ́kùnrin lóbìnrin wa salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum assalam wa rahmatulahi wa barakatuhu. àṣìlówó àwọ̀dù tá a fẹ́ gbà àti launching bẹ́ẹ̀ni. a sì fẹ́ sọ̀rọ̀ ní ìṣẹ́jú kan alẹ́ sì ti ṣú. àmọ́ ẹni bá gbà pé Ọlọ́run tóbi tí orí àtọ̀dọ̀ Ọlọ́run sì wù tí kì í ṣe tèèyàn. tí kì í ṣe téèyàn. gbogbo abẹ́ tẹ́ǹtì tá a bá wà wọn tá a bá lè yàǹda rẹ̀ tá a súnmọ́ abẹ́ tẹ́ǹtì tọ́lọ́run òṣùpá tó yọ yìí ìràwọ̀ rẹ tó há tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí nàró.
Amina. kí n wẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ bọ́ sábẹ́ bòjú Kọ́kọ́ Ọlọ́run. gbéṣẹ́ rẹ̀ wá síwájú ń bí. Tó bá ti fẹ́ kọ́ ìyá lọ́n àlùbáríkà súnmọ́ ẹ bá ń kó. tètè gbéṣẹ́ àmọ́ mi fún wọn. ẹ gbéṣẹ́ àwọn dání ká Dákun dúró máa sábẹ́ bòjú gbéṣẹ́ rẹ̀ Ọlọ́run. bọ̀. Àga oríire rẹ̀ ló ń dè ní. mo fẹ́ ká súnmọ́ra dáadáa kì í ṣe dandan o. Kì í ṣe dandan. ẹni tí ọ̀rọ̀ tí ń sọ yóò bá kálára lè jókòó síbi ó wà. Ẹni tọ́wọ́ tí bàbá ń sọ ò bá ká lára kó jókòó síbi tó bá wà. àmọ́ tó dá mi lójú pé jọ̀mọ́ mi kankan ò gbọ́dọ̀ sí lábẹ́ tẹ́ǹtì o. Jọ̀mọ́ wa kọ́kàn gbọ́dọ̀ sí lábẹ́ tẹ́ǹtì ni. ipá mi sì ká wọ̀nyí o. Ipa bàbá ká. ẹ wá bá ń pariwo Ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta kó gbọ́ ní sọ́mọ pé Allahu Akbar. Allahu akbar. ẹ dá mi lóhùn dáadáa. Allahu akbar. ẹ wí kẹta dáadáa. Allahu akbar inna dina Muhammadin. bí ti wí tẹ gbọ́ gbogbo tẹ́ ẹ náà bá bọ́lọ̀ sọ yóò gbọ́. Wa kitabahu akiwa mukila. ẹ dá mi lóhùn dáadáa. Wa kitabahu akiwa mukila. Khalifa Abdulaziz mo fẹ́ súnmọ́ mi kí n máa rójú rẹ dáadáa. ń kọ̀wé kalimatan ní gbólóhùn. mo fẹ́ kẹ́ mọ̀ pé kìí ṣe ohun tá a pa lóde là ń jẹ o. Kìí ṣe ohun tá a pa lóde là ń jẹ. Ọlọ́run ti dára tó dá o. àmọ́ toró ti wà nù á dà pé tá a bá ṣàṣòde dandan ni ká gbowó. òun ni gbogbo yìí tá à ń wí látàárọ̀. àmọ́ kó máa di pé àwa tá à ń ṣe wáàsí fáwọn èèyàn ṣé nọ́ọ̀sì wá sí wa ń bẹ̀ wọn. gbogbo ẹni bá tún ṣàròyé níbi nọ́ọ̀sì bá wà nọ́ọ̀sì ni kó máa bá arrest wọn ń gbà fáìnì nù. àmọ́ ká lè dúpẹ́ pọ́lọ́hún ṣeun. Ká lè dúpẹ́ pọ́lọ́hún ṣeun. òun ni sábàbí eléyìí. Alhamdulillah. àmọ́ téèyàn bá ń dúpẹ́ ọ̀rọ̀ méjì ni wo ohun tó ń dúpẹ́ lé lórí òun àkọ́kọ́ ẹ̀kejì ni pé ṣé bí òun mọ̀ yín náà lọ fẹ́ dú àbọ̀ fẹ́ tẹ̀síwájú. Allah. lakal hamdu hamdan. Lakal hamdu amdan la yuhaddu li asiri. ajiwa asbunallah ti sọ dídí ọ̀rọ̀. Ayuhusili asa wa nabuta wa ramula wal khatira. a ti bẹ̀rẹ̀ dáadáa la ṣe lè rí ọdún márùn-ún ká kìí ṣe pọ́dún márùn-ún tá a fà bẹ̀rẹ̀ ìjà àfà nìyẹn o. ìjà àfà ti ń lọ ṣáájú kíjọ tó bẹ̀rẹ̀. àmọ́ ohun tí mo sọ fà lè fà ni pé gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ fún mi náà lọ́dọ̀ bàbá wa Gbóníyagí tí mo ti ń bọ̀. gbogbo ọlá tọ́lọ́run bá ṣe fún yàn níjọ́ tí yẹn bá ti ríra rẹ̀ pé òun tóbi níjọ́ náà ni ò ní tóbi mọ́. Allah. dá mi lóhùn. Lakal hamdu amdan la yuhaddu li asiri. àmọ́ torí ẹlòmíì tó máa rò ó lọ́kàn rẹ̀ pé ó jẹ́ kí ṣé ò dáhùn wọ́n fẹ́ aṣáàṣì máa gba owó kíni owó àwọ̀ èmi fọ́ra mi lọ́nchẹ̀ 50,000. Allah. Lakal hamdu ma awlaka bil hamdi wasana. ń fún àfáà ní 50,000 nísìn. Ala ni ami Naam, dá mi lóhùn. àti bàtà ni a máa tẹ̀tẹ̀ra. kakúmọ̀ pé afẹ́fẹ́ ní ìnáwó ni. Ala ni ami àti bàtà ni a máa tẹ̀tẹ̀ra. ìsìjàbá sì ni béèyàn bá wá boná rẹ̀ mọ́ra Ọlọ́run ó bínú. Bẹ́yàn bá bọ̀ náà rẹ̀ mọ́ra Ọlọ́run bínú. ohun tó bá múra àlefa smela náà máa wo agbádá ó jẹ́ kẹ́tì fọlá pé kan ti ń jọra. Lakal hamdu amdan la yuhaddu li asiri. dá mi lóhùn. Ayuhusili asa wa nabuta wa ramula wal khatira. ìyá àlùbáríkà tí wọ́n bí wa ni wọ́n jókòó yìí inú mi sì dùn kọ́rọ̀ ìṣojú wọn. ṣé màmá wọ́n ní ìyàwó fúnra wọn wọ́n kọ́kọ́ kó 100,000 fáwọn níjọ́ tí àwọn sọ fún wọn pé a ṣe program ìpalẹ̀mọ́ lọ ná 100,000. Allah. ẹ rí i pé ká ná owó abánlé ni èyàn ò tí ì ní èpè níyà mi tún fi ràn ọmọ ẹ lọ. àmọ́ tí mo fẹ́ kí Khalifa mọ̀ ni pé oríire téèyàn ṣe Oríire téèyàn ṣe. tọ́lọ̀ fi mú ẹ̀san wá fún yàn báyìí Tọ́lọ́run fi mú ẹ̀san fún yàn báyìí. ṣé yóò máa tẹ̀síwájú náà àbó fi ó dúró bẹ́ẹ̀. Allah. gbogbo mi mo sì ní láti lọ lónìí ni mo parẹ́ torí mo fẹ́ dálé kí Oníyangí lóhùn àti Khalifa Abdulaziz. Allah akbar.
tí n bá wá bí yóò ní túmọ̀ mí lọ́kàn ẹlòmíì yóò pé àbínú ṣéwòrè òdùn ni gbogbo aṣáájú tọmọ rẹ bá ṣoríire tí ò bá yọnu sí àwọn ọmọ rẹ ò lè jẹ èèyàn. Allah. àrọ ọmọ kí ó ní wọn ti mórí rẹ aṣáájú. Abukakumullah. ìwọ nìkan wá ń dá agbádáwò ó lẹ́gẹ̀ẹ́ ìwọ nìkan náà lọ ń wọ fìlà tó wọ́n wọ́n wá lájà náà sí rẹ̀ dà òun náà wá dé olóhùn ṣẹlẹ̀ ọ̀nà bàtà lọ́dọ̀ sími kà ní ayé rẹ̀ bàjẹ́ nù. lakala amuduma aolaka bila amude wa sana. ó wá lọ́lọ́run rán ẹ àti ẹ̀gbọ́gbà tí nǹkan le ó wá lọ́lọ́run rán ẹ ayé tiẹ̀ nìkan wá ń yanjú ń da ń dùn ọmọ kéwúre ò lè fọwọ́ kan mọ́tò rẹ gbélé pé yóò wọnú ẹ̀ oríire tọ́lọ̀ wá ṣe fún ẹ dà kí ló burú ni kí wọ́n yá mọ́tò rẹ lọ́lé girlfriend bàbá ẹ fi bu wá láṣìírí tàbá débẹ̀ kọ́ pé. alani ami àti bàtà ni a máa tẹ̀tẹ̀ra. èmi kọ́ lè mọ àwọn léèyàn ń lé girlfriend wọn náà ni. Alafi gara. ẹ̀rí màámi àwọn méjèèjì nù. lakala amudu amuda. ọ̀rọ̀ amúdá ń pẹ́ ìwọ náà ń ṣe bẹ́ẹ̀. la yuhadule asiri. mo lè jí làárọ̀ ìyàwó ayégbajẹjẹ ọkọ̀ dà yóò pò ń lọ fọ nílé káwọ̀ọ̀sì ni ọkọ̀ ti dé Ṣàngó wákàtí méjì mẹ́ta ọkọ̀ sì ti dé Ṣàngó. káwọ̀ọ̀sì tó mọ́nù bàbá. olóríire tí ayé ò bá lè ṣoríire lára rẹ oríire tí ò ní kalẹ̀ nù. Allah. ìwọ náà tọ́ka mélòó ló ṣe é fi yan gan ìwọ ṣe já ṣáájú tó máa tọ́ka pé bẹ́ẹ̀ bá máa di á fún yẹn ṣòfò ni mélòó ni ìwọ san. Allah. ọ̀dọ̀ tí sọ Zinatu lẹ́kọ̀ọ́ adìyà. ẹ̀yà kọ́mọ́lá o. ẹ̀yìn bá nàbì mọ́. mudafatan ala. mo kí adidami púpọ̀ kò ní bàjẹ́. My Naija TV ilal amam. ala ladaina wa ma marra. ẹ lákun ẹni ojú bá ń kán lè lọlé o. látọ̀ ìfọ̀mọ́ ala ladaina wa ma marra. ihun tí ò da ni kéèyàn dóde olóde kọ́ pé bàbá ẹ dákun ìṣẹ́jú mẹ́wàá la fún yín kò tún wá dóde tiẹ̀ kọ́ làwọn fún ẹ ní ìṣẹ́jú mẹ́ta ẹni kò burú jáyè tí èsè lé onílé ló jẹ́ kọ́kọ́ dalẹ̀ rúbà hùn 50,000 launching tèmi ẹni tí ó sì launch bí o gbọ́dọ̀ launch less than iye hùn. tọ́ ó dàṣẹ bàbá. tí bá tún wá rẹ̀ tó gbé pẹ́lú jù mí là á bá máa taka rẹ̀ lọ. bàbá tẹsẹ̀ yín gan kọjá wàásù. wàhálà rẹ pọ̀ ìwọ ń tiẹ̀. Abukakumullah. sáà dákun má jẹun wá tì. bàbá. bá a ti ń rẹ́rìn ayọ̀ yẹn ìbànújẹ́ ò ní gbẹ̀yìn rẹ̀. amina. àmọ́ ṣíṣe ẹ lọ tẹra mọ́ ń tẹ́ ń ṣe kó tó di kó di báyìí. Khalifa Ceesay bàbá ní ẹ tẹra mọ́ ń tẹ́ ń ṣe yìí kó tó di kó di báyìí. ẹ mọ̀ ọlọ́kùn ara yín pẹ́pẹ́ fúru àdúrà ni pẹ́pẹ́ fúru gbìyànjú ni ìdìmọ̀ àfáà ni ìfẹ́ aṣáájú ni gbogbo ohun tóhùn tẹ́ ẹ ṣe tọ́lọ́hún fi ní kẹ́yìn náà dẹni tí wọ́n pé ó máa ń ṣọdún márùn lẹ́nì ẹlòmíín máa ń bẹ ládùúgbò ogún ọdún táwa tí wọ́n bí àwa lòun ti ń ṣàfà kò rí èèyàn méjì pé kọ́ da lóhùn rí. Allah 20 years. ọlọ́run tún wá kẹ́yìn ẹ ṣọdún márùn láì ṣọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ pè yẹn lẹ́ẹ̀fẹ́ fihàn láwọ́dù àfáà tó bá jẹ gbèsè ṣòde kò ní dé kángọ̀. wàláyé lásìkò yóò máa gbọ̀n kiri ni. mo wá ń bọ̀ mo tún béèrè lọ́wọ́ olóde pé ṣíṣe nǹkan ó pè mí náà rí mi àsìkò òde ẹ̀ wà tì owó aláta ìyẹlẹ́rọ ti dúró ẹ̀ rò pé òun náà wá gba àwọ́dù ni ìyẹlẹ́rọ ti dúró pé mo kúrí gbogbo ẹ̀. yóò lọ sásìkò náà. ẹ tí ì san 3-5 owó atatẹ lọ. ń bẹnu àwọn tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ fún a sì ti rẹ́ni tó ṣòde tí wọ́n jí gbé wọ́n sì dá padà lẹ́yìn òde rẹ̀. ọlọ́lẹ́fù ni. àwọn jọmọ wa ń pákéjì pé àwọn sẹ́ẹ̀kì wọ halluwa ni halluwa wèrè wo o mọ̀pọ̀ wọ halluwa kó tó mú déètì ni. ṣáà nábì ló lọ pàdé ni. wọ́n wá dá padà bí ìjọ kẹrin tó ṣòde tán ọlọ́run náà ní ń dára. Allah. àmọ́ mo bí ọlọ́run fún yín ọlọ́run wọlá Shehu Ahmada Tijani wọlá Sheikh Ibrahim Inyas tá a bá padà tún fi lé lọ́kàn lọ́dún tá a fi máa pé ọdún 6 7 tá a fi máa lọ bẹ́ẹ̀ mo bí ọlọ́run fún yín ẹ máa tuntun ni ẹ ní gbó. amina. ọlá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. sísè ẹ̀nàró ti yín nù ẹ̀yin jọmọ́ tí wọ́n pẹ́ wá sàlátù ṣáàdéhùn tẹ́ ṣe fọ́lọ́ọ̀nù. ṣáàdéhùn tá a ṣe fọ́lọ́ọ̀nù. wọ́n pe ihidina siratal mustaqim gbogbo àlà ń ké fatia alọ́nà rẹ̀ là á máa tẹ̀lé aláàní wa náà ṣe sọ́dún ẹnìkan àfọ̀dọ́ ọlọ́run má jẹ́ kó jẹ́ pé bàtà du ààrẹ gbà tán last phone nìwọ náà wá sọ pé nísìn àlefẹ́ mọ́ kémi ìríṣẹ́ tẹ́lẹ̀ bọ̀ mo ti padà níṣẹ́ ńsìn ló fa níbẹ̀ náà ló ti tọrọ ṣẹ́. innal wafa bi'ahdillahi aadatuna. a ti ṣàdéhùn fọlọ́run póhùn là á máa sìn kí ló dé ta wá mẹ́hẹ́ aṣáájú lè ṣe èèyàn ó sì da táṣáájú bá ṣe ọ́
ṣùgbọ́n kí wọ́n ṣaṣáájú ni ò dá. ó fẹ́ ṣàgbákò nù. innal wafa. ẹ jẹ́ á lọ mọ̀ pé gbogbo ìta bá ṣe lọ́sàlátù kìí ṣàfà tó níjọ la ṣe fún à ń ṣe fúnra wa àtijọ́ tá a lọ gbẹ̀san rẹ̀ ni. mo ń bọ̀ àsìkò ti lọ ọjọ́ lọ́ọ́ máa wò. karamakallah. téèyàn bá sì ń jáná sí àdàbí yẹn yóò gbọ́dọ̀ rush. bẹ́ẹ̀ni. so táìmù kí wọ́n tó ké náà sì kàn dé lẹ́hùn èmi ti lè sọ gbólóhùn bíi 15. kọ̀wákùn. ẹ jẹ́ kí gbogbo àwa jọ máa lọ mọ̀ bẹ́ẹ̀. ìyàwó ayé gba jẹ́jẹ́ ní ká ṣí sí Sunday kó má dà pé ìyá bẹ̀. tó bá jẹ́ Sunday lẹ́mọ̀ pé yóò pè yín kò sí ohun tó burú ń bẹ̀. àmọ́ ohun tó burú ni pé kẹwàá yìí sí Sunday náà kó má sí yàtọ̀. ṣé mọ̀ pé bìkálẹ̀ ti fẹ́ já àfa àgbà báwọn. mo ti kọjá àfa tó sọ̀rọ̀ tó pé kí ló wí yẹn o. kí ló wí. àmọ́ tó bá yẹ pé Sunday lọ́lọ́run fi ránà àfa àti tí ó fi tàn tó sì ń ṣe kídímọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi táwọn fi tiwọn sí Thursday tó bá já sí pé kí wọ́n fi sí Sunday yẹn ni jọ máa fẹ́ kò sí ohun tó burú ń bẹ̀ àmọ́ tó bá dìgbà míì ẹ̀ ti fi lọ́ọ́rù wa ìkéé ṣojú agbolé yẹ ká ti máa gbọ́. Allah. àfa ló dúró yìí mo kápá kí n sọ pé ìtì ẹ̀ fi ṣàṣàlátù mọ́ ọ ní dáhùn ni. yóò gbọ́. ihun tí wọ́n ń pè ní mùrídí lọ́dọ̀ ṣéhù nìyẹn. àmọ́ tí n bá ti gbọ́ tẹ́lẹ̀ kò lè jẹ́ tuntun bó ti jẹ́ tuntun sí wa yìí. àmọ́ aburú ò sí ń bẹ̀ gbogbo wọn yìí náà ni wọ́n níbi wọ́n dì mú. abukakumullah. àmọ́ tí yóò ní pè ní pé kọ́tù wá fi sí Sunday àfààfẹ́ squeeze ara rẹ̀ kọ́ wá fi sí Sunday yẹn tán kó wá jẹ́ pé the same thing náà la tún sọ ẹ mọ̀ pé yóò lágbára díẹ̀ la ṣe ń rọ gbogbo ẹ̀yin jọ mọ́ ẹ rò ó tó bá jẹ́ pé àìsùn náà ló lè pè yín tẹ́ fi máa wá pé ẹja máa ṣe Monday mọ́júmọ́ Tuesday àwa àfa àráyé tó bá jẹ́ pé ká ṣe ní Saturday mọ́júmọ́ Sunday àwa àfa àráyé àmọ́ tó bá jẹ́ pé Sunday náà lẹ́fẹ̀ẹ́nu kò sí bẹ́ẹ̀ tí ẹ gba yànda tẹ́tí fúnra yín ní yànda bẹ́ẹ̀ mo fọlọ́ ń búra fún yìí mí náà yànda bẹ́ẹ̀. Allah. àmọ́ kò ní dùn mọ́ mi tó káfà tó a máa sọ fún mi kí àrùnkún la àwọn jọmọ́ wa iná ṣáà ń sọ fún wọn náà ni wọ́n gbọ́. lèmi ṣe máa ń sọ fún yàn má béèrè lọ́wọ́ Ọlọ́run pé àdúgbò wo ni ó ti dá fún ọ. ilé tí ó ti dá fún ọ ni ó béèrè tóró lè béèrè àdúgbò kó débẹ̀ kó sílé wọ̀. Allah. máa béèrè lọ́wọ́ Ọlọ́run pé àdúgbò wo ni ó ti dá fún ọ. mo rò pọ̀ sùn ni. ilé tí ó ti dá fún ọ ni ó béèrè. torí yẹn lè dé lẹ́lòmí ò ṣe sọ pé wọ́n ní ìràwọ̀ omi lọ ń lò máa lọ bí omi pọ̀ sí ẹlòmí ò lọ Lẹ́kì ibẹ̀ gan ni yóò ti jẹ́ jù. Allah. bomi pọ̀ ń Kòròdú náà ọ béèrè àdírẹ́sì dáadáa ni. àbí Badagry. má béèrè ìlú táyé rẹ ó ti da agbègbè tí ó ti rọrùn ni ó béèrè. wọ́n lè ní o máa lọ lú Èkó abéèrè pé bolo pè rẹ. ọ̀ ń ṣe mékọ̀pù wá wà lẹ́yìn ìlú ṣáàlìdànù ni ó mékọ̀pù ni. Allah. àbí wọ́n tó ń tẹran tó tàn bí táwọn èèyàn ó ti rà ó wá lọ ń tẹran bí tí Fúlàní ti ń sin màálù. ṣé kó fi tiẹ̀ lẹ́ra tiẹ̀ ni ẹ̀rí àwa yìí wáyé jẹ́ wọ́n wá fi location síbi táwọn èèyàn ti wá àfà ẹ̀ gbàlejò mi táwọn àwùwá sì wá á ra kàntín pàǹjọ òní pé àwọn àfà mi ń bọ̀ tó dáa máa ń pọ̀ oúnjẹ náà ò ní korò. amina. ṣíṣe ẹ dì í mú n tẹ́ ń ṣe tó fi ń da báyìí ẹ má fi lẹ̀ o. ẹ má fi lẹ̀. tólóṣì bá mu gàrí kò ní gbòdì lára ẹ̀ níjọ́ tọ́lọ́lá bá mu gàrí yóò dọ̀ hospital. Allah. òwe ọ̀rọ̀ ni o. àbí Ọlọ́run kó ṣàlékún dáadáa fún yín. amina. ọlá ṣé ó Tìjàní. àmín. ta lẹ́ni àkọ́kọ́ tí ó fún wa lówó. ta ni ẹni àkọ́kọ́ tí ó fún wa lówó. launching ẹni tó sì ti fún wa náà ká mọ̀. ìyá wa Allahu Akbar ẹ ní parẹ́. amina. wọ́n lè ti gbìyànjú púpọ̀ yóò máa dá a sí. àmín. ẹ dárúkọ ẹlòmíì kí n gbọ́.